meeting wà yẹ everything kò wà kò sáruwo. ẹ ti ṣe tán. ṣó yẹ kó ṣe máa bọ̀ ṣó yẹ kó ṣe máa bọ̀. ẹ bọ̀ mo jíṣẹ́ ẹ̀ lẹ́ẹ̀kan pé lóun máa wá. Madam ẹ má bínú jàre mo mọ̀ pé ẹ jíṣẹ́ but I have to tell him wá ló ti ń di gbogbo ìgbà yín. ẹṣẹ́ ò déédéé ṣẹ́ o kọ́kọ́ ló ṣẹlẹ̀ sí mi o ọmọ mi kan ní o òun àtọ̀rẹ́ ẹ̀ nájọ ń fà á àfìgbà tó ṣe mistake tó dẹ̀ rọra mú ìgò báyìí ó dẹ̀ gún ọmọ yẹn ẹ̀jẹ̀ díẹ̀ ló jáde o ìfun ò jáde. èèyàn burúkú ni yín Mr. Dori ẹ ṣe burú báyìí náà kí lẹ sọ yìí ẹ̀jẹ̀ díẹ̀ ló jáde ìfun ò tí ì jáde ṣó lè jọmọ tí yín ni kẹ má nìkan lọ pa ni. tó nígbà tí ẹ̀jẹ̀ bá pọ̀. ẹ káre jàre sọ̀rọ̀ ló ń sọ yìí o ní ẹ̀jẹ̀ kékeré ló kàn jáde ṣé tó bá jọmọ tẹ ṣé wọ́n lè gbádùn ẹ̀. ẹ wo ìkan jalè ó sì wà ní ibẹ̀ tán release ẹ̀ fún mi o ìkejì ló tún gún ìyàn yìí ẹ jọ vice please deputy ẹ bá mi pe chairman state chairman ẹ pe governor kó pe commissioner of police ọmọ yẹn ò gbọ́dọ̀ tún bẹ̀ mọ́jú. nǹkan tẹ̀ ń sọ báyìí ni pé ọmọ yín tó mú ìgò tó gúnyàn ẹ ní ẹ̀jẹ̀ díẹ̀ ló jáde ẹ ní ìfun ò jáde ṣé ọ̀rọ̀ lẹ́ ń sọ yẹn ẹ wá fẹ́ pọ́n release ọmọ yẹn kẹ́ máa mú lọlé. ẹ ṣe máa gbọ́ náà o àti ẹ̀ ń sọ náà ó ń ṣe kínní nǹkan tẹ̀yìn ń béèrè fún tẹ ní kó máa pe gómìnà wa yìí ẹ mọ̀ pé gómìnà wa ìsìn kò tolerate crime kò tẹ̀ fàyè gbà rárá. very decent and responsible man. wò ó jẹ́ ń sọ nǹkan kan fún ẹ sórí n tó ń ṣe yìí mi ò mọ̀ pé irú yín sì kú o sórí ẹgbẹ́ tiwa tó jẹ́ pàwọ́ la wà lórí àlééfà àwa ń fẹ́ máa mú inú ará ìlú dùn ni a fẹ́ máa mú inú ará ìlú dùn ká ṣe gbogbo nǹkan bó ṣe tó àti bó ṣe yẹ ṣe rí ẹ̀yin tẹ́ bá fẹ́ máa dàwárú a máa lé yín jìnnà ó ṣara ọ̀gẹ̀dẹ̀ ó ṣe ṣìn tó bá dára igi yóò ṣe kó tó bá jọmọ tiẹ̀ ni wọ́n gún nígò ṣé wọ́n máa gbàrú ẹ̀. ṣé nǹkan tó fẹ́ fi san fún mi nìyẹn ní gbogbo wàhálà tí mo ṣe ní pátì yìí. kí lẹ̀ ń sọ. ẹni bá ti rí ẹrù burúkú tó dá ọ̀rọ̀ fúnra ẹ̀ ló máa tọ́ tó lọ mọ bó ṣe máa yanjú ọ̀rẹ́ rẹ̀. ojú bẹ́ẹ̀ lọ. ẹ jọ akú ìpàdé mi.